Àwọn sójà kọlu ibùba àwọn ajínigbé nípínlẹ̀ Imo. Àwọn ọmọ ogun ti ẹ̀ka 34 Artillery Brigade lábẹ́ Operation Udoka ti tú ẹgbẹ́ àwọn ajínigbé ká nípínlẹ̀ Imo tí wọ́n sì gba owó tùlùtùlù tí ó ṣeéṣe kó jẹ́ owó ìtúsílẹ̀ àti mọ́tò kan tí wọ́n gbàgbọ́ pé àwọn agbébọn náà fi ń ṣe iṣẹ́ wọn. Iléeṣẹ́ ológun orílẹ̀-èdè Nàìjíríà ló sọ eléyìí di mímọ̀ nínú àtẹ̀jáde kan tí alukoro wọn Lieutenant Colonel Ọlábísí Ọlálékan Ayẹni fi síta lórí ìtàkùn ayélujára X wọn ní ọjọ́ Àìkú Sunday. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe sọ, ìṣẹ̀lẹ̀ náà wáyé ní ọjọ́ kẹtàdínlógún oṣù keje ọdún 2026 lẹ́yìn ìtanilólobó tí àwọn ológun gbà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò mìíràn. Ayẹni sọ pé àwọn ológun ṣe àyẹ̀wò káàkiri agbègbè Obiwani Umaka níjọba ìbílẹ̀ Njaba lẹ́yìn tí wọ́n gba àlàyé pàtàkì ọ̀hún. Lásìkò ìṣẹ̀lẹ̀ náà, àwọn ológun rí àpò kan tí wọ́n fi ń kó owó ìtúsílẹ̀ tí wọ́n jù sílẹ̀ sínú igbó kan tó súnmọ́ ibẹ̀. Èyí fi hàn pé àwọn afurasí náà ti pín owó náà láàrin ara wọn. Lẹ́yìn ìwádìí síwájú, àwọn ọmọ ológun mú afurasí kan nínú ilé kan. Nígbà tí wọ́n ṣàyẹ̀wò ilé náà, wọ́n rí mọ́tò Lexus dúdú kan tí wọ́n gbàgbọ́ pé wọ́n lò fún iṣẹ́ ìjínigbé náà. Wọ́n tún rí àwọn fóònù alágbèéká, àwọn káàdì ìdánimọ̀ àti owó tó lé ní ẹgbẹ̀rún 200 náírà tí wọ́n fura pé ó jẹ́ ara owó ìtúsílẹ̀ náà. Àtẹ̀jáde náà tó sọ pé ẹni tí wọ́n gbà lọ́wọ́ àwọn ajínigbé mọ afurasí náà gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn tó kó ipa nínú bí wọ́n ṣe jí gbé. Ayẹni sọ pé ìwádìí alákọ̀ọ́kọ́ fi hàn pé afurasí náà pèsè mọ́tò rẹ̀ fún olórí ikọ̀ ajínigbé náà láti fi ṣiṣẹ́ àti pé ó tún ń gba ìpín nínú owó ìtúsílẹ̀ náà. Iléeṣẹ́ ológun orílẹ̀-èdè Nàìjíríà sọ pé wọ́n ti fi afurasí náà àti gbogbo ohun tí wọ́n gbà lọ́wọ́ rẹ̀ lé ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tó ń ṣe ìwádìí ìwà ọ̀daràn lọ́wọ́ fún ìwádìí síwájú sí i àti láti wá àwọn tó sá lọ, pẹ̀lú olórí ẹgbẹ́ náà tí òun náà ti na pápá bora báyìí.